A kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Gẹ́gẹ́ bí ìpolongo ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 ti ṣe bẹ̀rẹ̀ ni olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) Peter Obi ti pe ààrẹ Bọ́lá Tinubu tí ó sì tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìjọba lọ́wọ́ All Progressives Congress (APC) láti tètè bọ́ síta gbangba wálíà kí ó wá kojú gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà láti sọ ohun tí yóò ṣe ju kí ó máa wá àwọn ènìyàn tí yóò máa bá a wá ìbò kiri. Obi sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tí ètò ẹ̀ka ìròyìn rẹ̀ gbé jáde síta, tí ó sì tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí àyè fún ìpolongo pàjáwìrì àti ọjọ́ péréte sí ètò ìdìbò tí ààrẹ Bọ́lá Tinubu bá fẹ́ ṣe sáà kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ẹ̀ka ti Mòwe ti ṣe àwárí ilé ibi tí wọ́n ti ń pèsè, ṣẹ̀dá àti títa ọmọ fún àwọn tí ó ń wá ọmọ, èyí tí ó wà ní abúlé Àbárẹ̀-Mòwe. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fọwọ́ ṣìnkún òfin mú àwọn afurasí 6 tí wọ́n ń darí iléeṣẹ́ tí ó lòdì sí òfin yìí, tí wọ́n sì tún dóòlà àwọn aláboyún 2 àti àwọn ọmọ kékeré 4. Orúkọ àwọn afurasí 6 náà ni Florence Ogbonna tí ó jẹ́ ọmọ 60 58 years, Magdalene Julius ọmọ ọdún 63 63 years, Chidike Enwonwu tí òun náà jẹ́ ọmọ 40 40 years, Onyeka Chidike ọmọ ọdún 35 35 years, Stephen Ogbonna ọmọ 40 ọdún ó dín kan 39 years, àti nọ́ọ̀sì tí ó wà lẹ́nu iṣẹ́ Hosseini Idayat. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Olúṣèyí Babáṣèyí ló na ọ̀rọ̀ yìí síta nínú àkọsílẹ̀ tí ó ṣe fún àwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé bíbàjẹ́ tí àwọn ba ilé yìí jẹ́ ṣe àfihàn ara iṣẹ́ takuntakun tí àwọn ṣe nípa gbígbógun ti lílo ọmọ ènìyàn nílòkulò àti lọ́nà àìbá òfin mu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà àná tẹ́lẹ̀rí tí ó tún jẹ́ mínísítà ti Marine àti Blue Economy Gbóyèga Oyètọ́lá ti bu ẹnu àtẹ́ lu rògbòdìyàn ìdàrúdàpọ̀ tí ó wáyé ní Ìkirè tí ó jẹ́ olú ìjọba ìbílẹ̀ Ìrèwọlé, èyí tí ó gbẹ̀mí àwọn ènìyàn 2. Oyètọ́lá ti wá ké sí àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ elétò ààbò mìíràn láti rí dájú pé wọ́n fi ọwọ́ ṣìnkún òfin mú gbogbo àwọn ènìyàn tí ó lọ́wọ́ nínú ìpànìyàn àti rúkèrúdò tí ó wáyé ní agbègbè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Vanguard. Àwọn iléeṣẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá ti àgbáyé yìí tí kò tíì ju oṣù 8 tí wọ́n ṣèdásílẹ̀ rẹ̀ tí ìlépa wọn jẹ́ gbígbógun ti ìwà ọ̀daràn lórí ẹ̀rọ afẹ́fẹ́ ilẹ̀ Ìwọ̀ Oòrùn Adúláwọ̀ ni wọ́n ti ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn ènìyàn tí ó dín díẹ̀ lọ́ọ̀ọ́dúnrún 263, nínú èyí tí wọ́n sì ti fi ọwọ́ ṣìnkún òfin mú 62 58 ènìyàn káàkiri orílẹ̀-èdè tí ó tó 22. Orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tí wọ́n kópa nínú ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá àgbáyé tí wọ́n ń pè ní Operation Jakafor. Àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n tún wà nínú ẹgbẹ́ yìí ni Austria, Argentina, Australia, Canada, Cote d'Ivoire, France, Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Nation. Ìdákẹ́rọ́rọ́ ètò ìsìnkú òṣìṣẹ́ elétò ààbò ti agbègbè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mary Abila, ẹni tí kò tíì ju ọmọ ọdún 26 26 years tí ó kú ní iléègbé mínísítà ti ọ̀rọ̀ iṣẹ́ aṣòfin David Umahi ti dá oríṣiríṣi ọ̀rọ̀ sílẹ̀ ní ìgboro gbangba wálíà lórí ikú tó pa á àti bí wọ́n ṣe ètò ìsìnkú rẹ̀ ní bòńkẹ́lẹ́ ní ìlú rẹ̀ tí ó wà ní gúúsù Kaduna, láì jẹ́ kí ẹbí, ará, ọ̀rẹ́ àti àwọn olùgbé ìlú rẹ̀ mọ bí ó ṣe ń lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Agbẹjọ́rò àti olùmọ̀ọ́yé ètò ààbò Dókítà Bulama Bukati ti kìlọ̀ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti ṣọ́ra lórí owó dídá tí wọ́n máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára gbogbo, nítorí pé àwọn adàlúrú agbébọn ti ń lo orí ẹ̀rọ ayélujára àti ti fífi owó ránṣẹ́ lọ́nà pẹpẹ ilẹ̀ òkèèrè láti máa fi ṣe ètò ìkówójọ fún iṣẹ́ ńlá bí wọn. Bukati ṣe ìkìlọ̀ yìí lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channel níbi ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún lọ́jọ́ Ìṣẹ́gun, tí ó sì tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn
ló ń dáwó fún àwọn adàlúrú agbébọn lọ́nà àìmọ̀ nípasẹ̀ títọrọ owó lọ́nà èrú fún ètò ẹ̀kọ́ àti ọmọ ènìyàn lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ lórí afẹ́fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó tó 75 ni yóò fi orílẹ̀-èdè South Africa sílẹ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí nípasẹ̀ àtìlẹ́yìn ìrànlọ́wọ́ àwọn ènìyàn. Ìpadàbọ̀ wọn sí ilẹ̀ Nàìjíríà kò ṣẹ̀yìn ìkọlù tí àwọn ilẹ̀ South Africa ń kọlù àwọn ènìyàn tí kìí ṣe ọmọ orílẹ̀-èdè wọn. Agbẹnusọ ti iléeṣẹ́ Foreign Affairs tí ó fi ipò sílẹ̀, Kẹ́mi Ẹ̀bìnfà, ló gbé ọ̀rọ̀ náà síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Guardian. Akọni ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United, Wayne Rooney, ti rọ alábòójútó ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀, Michael Carrick, láti má ṣe jẹ́ kí ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn méjì, Luke Shaw àti Andre Santos, kópa nínú ìdíje eré bọ́ọ̀lù ìbẹ̀rẹ̀ 11 ti Red Premier League, èyí tí ó papọ̀ pẹ̀lú ti Ipswich Town. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ààrẹ orílẹ̀-èdè United States, Donald Trump, ti pàṣẹ gbígbé àsíá ilẹ̀ wọn lọ sílẹ̀ káàkiri orílẹ̀-èdè United States fún odidi ọ̀sẹ̀ kan gbáko láti fi yẹ́ akọni olórin ilẹ̀ wọn Dolly Parton sí, ẹni tí ó kú ní ọmọ ọdún 80 years. Ààrẹ Trump ti lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí olóògbé olórin náà, tí ó sì tún ṣe àpèjúwe ikú rẹ̀ gẹ́gẹ́ bí àdánù ńlá fún àìníye ènìyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ pé kò sí ẹnì kankan tí ó ní ìwà bíi rẹ̀ tí kò sì ní sí irú rẹ̀ mọ́. Súnre o, Dolly, gbogbo ayé ló fẹ́ràn rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà? Á tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀. Kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.